first ọmọ Ìlọrin tó jẹ chief imam l'Abuja tí president ti ń kírun kọ sẹlẹri bando malala kọkọ ṣé bọlọ ń bá sóore ká sọ kò di tiwa lọ́wọ́ kò di tẹni kankan lọ́wọ́. wọ́n náà sì kẹ́kọ̀ọ́ lára bẹ́ẹ̀. àbí gbogbo tọ́mọ sẹfẹ́ nìkan bá a dúpẹ́ fọlọ́n tiẹ̀ náà ń bọ̀. bí bàbá wa leader Bukola Saraki ti ń jẹ́ àkọ́kọ́ ẹni tó jẹ́ senate president tọ́jọ́ mọ́ Ìlọrin ní Ubanduma náà wà ń já kọ̀kọ́ báyìí ní Ìlọrin Emirate àkọ́kọ́ ọmọ Ìlọrin tó jẹ́ chief imam níbi tí president ti ń kírun ní National Central Mosque níbi tá a ti ṣe wáàsí ní Sunday tó kọjá lọ́nlọ́n nínú mọ́sálásí ní láti ṣe wáàsí níbẹ̀ ni Ubanduma wà ń lọ kírun báyìí Ọlọ́run sì ṣeun kì í ṣẹni tí ó dojú tì wá ìmọ̀ ń bẹ gbogbo nǹkan ní ń bẹ lára Ubanduma ní dáadáa wàláyé abá Ubanduma dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run má wàá jí ó ṣe kó joyè yìí tán Ọlọ́run náwó orí rẹ̀ sí tán lòpin ẹ̀wà adé má ṣe bẹ́ẹ̀ fún Ubanduma àti gbogbo etí tí ń bá ń gbọ́ wa báyìí ọ̀dàdà ilaha illallah má sì jẹ́ ó lò lórí ààrẹ dákun pẹ̀lú àlàáfíà ní kó fi jí sí Ọlọ́run tẹ́ mọ̀ jẹ́ ń bẹ Ọlọ́run ọ̀dàdà ilaha illallah Ọlọ́run àwa bẹ̀ ọ́ ni ìwọ tó ṣe yìí ni ó tún kùn lẹ́kùn àrà tí Ọlọ́run tó fi ń ta kálukú lọ́rẹ̀ gbogbo wa náà dọwọ́ rẹ̀ tó tawá lọ́rẹ̀ pé ètò ti tawá lọ́rẹ̀ èyí tó ti tawá lọ́rẹ̀ má jẹ́ ó bàjẹ́ afẹ́yọ̀ Islam àkọ́kọ́ ló kọ bẹ́ẹ̀ dá bá ló kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí èsì pé kí wọ́n tó dákọ̀ ni létí èèyàn mẹ́wàá tí wọ́n pe àmì tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sátà lóhùn náà àmì tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n padà wá pátì àmọ́ mọ́lágbájá kọ́dà ọ̀kọ́já yàn yín lánàá irú ọkọ̀ ni kéèyàn wá lọ fún ìgbésí ayé rẹ̀ jọ ti alábàáhùn tortoise ìjàpá ẹ wo ìjàpá bọ́ bá ti gbọ́ kẹ́rẹ́ gbogbo ntọ́lọ́hún bùn yanyan yóò sì kó sínú gbáhùn yóò sì dé nǹkan mọ́lẹ̀ tẹ́ pọ́n Ọlọ́run bò láṣìírí síbẹ̀ gbogbo ẹni Ọlọ́run bá bùn lóko tọ́lọ́run bò ní kankan má ṣe fáàrí púpọ̀ dákun torí pé kì í dalẹ̀ Ọlọ́run abẹ́ọ́ ní èyí tó ṣe fún wa ńlọrin yìí látara first Ubanduma àfi Ìlọrin àfáàgbà Ọlọ́run mọ́sá wọlé Al-Qur'anul Azim dákun Ọlọ́run mọ́jẹ́ ó bàjẹ́ má lọ́wọ́ má sì fi sọ lóko ọbú má fi sọ lọ́rin lóko ọbú Ọlọ́run má ṣàmọ̀nà àfá Ọlọ́run má bá wa pẹ̀lú àfá wa Ubanduma Ọlọ́run má bá wa kún àfá wa Ubanduma la ilaha illallah Ọlọ́run wọlé abínú wa ti rí tóun gan orí tẹ́yìn tẹ́ ń gbọ́ orí tó dénú wa bí ò dénú wa Ọlọ́run wọlé àṣírí nìpóhùn lórí pé ó dénú wọn bí wọ́n ti ń ṣàdúrà yìí mọ́sà tí orí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa àtẹ̀ntọ́ bàbá wa sáámi ńlé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ńlé akínyìn ìyá wa lókè lè rú alájà wa oníyè pọ̀ ìyá wa ya Bukhari akínyìn púpọ̀ ìyá wa nídìí sin akínyìn púpọ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà ìyá wa ní aláyé gbogbo yín la kí o ìyá wa ya lẹ́kan lè kútu gbogbo yín la kí ẹ̀kú náà Ọlọ́run bá dúró tì yín la ilaha illallah àti gbogbo olólùfẹ́ ètò Ashabul Janna wọ́n ní fa ìzóná ní Diamond 88.7 FM tá a wà yìí akínyìn bàbá ti rí rẹ ní pé ẹkú àti làákìrẹ ẹni ẹ má bínú ètò pọ̀ à ń lọ à ń bọ̀ ni gbogbo ọjọ́ tẹ̀ fi gbọ́ wa mu àmọ́ káwa wá balẹ̀ pé àfàwẹ̀ wàsílámù ń bẹ nílé ọkà ó sì sò ó ọjọ́ mi wọ́ balẹ̀ làwọn náà fi lọ Ọlọ́run o abẹ́ọ́ ni gbogbo ìgbà tí kálukú ń bá ń lọ tí ń bá ń bọ̀ Ọlọ́run o já máa lọ pẹ̀lú àánú rẹ̀ já máa bọ̀ pẹ̀lú àánú rẹ̀ àfàwẹ̀ wàsílámù àní wọ́n ní rìfánárì òṣìṣẹ́ tí èyí tí wọ́n sẹ̀ sí wọ́n ní àwọn staff ti tún kò ń bẹ́ ẹ̀yìn tó ń gbọ́ yìí wọn láàárọ̀ yìí báyìí ẹ̀wọ̀n ẹnìkan ní tí ẹ ń sọ kì í fẹsẹ̀ nílẹ̀ wọ́n ní kò tún ṣiṣẹ́ mọ́ Ọlọ́run abẹ́ọ́ nífà ìyà yìí tó gẹ́ báyìí. wọ́n yẹ pé wọ́n kúrọ́ ọmọ yín ni ẹ má jẹ́ ó bàjẹ́ o. àfẹ́ ìwàsílámù tí ì bá ṣe àánú Ọlọ́run ni ìyà yìí ti débi kéèyàn máa rí pé àlejò ọ̀wá àyàn wá púpọ̀ mọ́. kí ni ìwà. gbogbo àwọn ìyàwó wá sinmi gbogbo àwọn tí máa ń lé wọn kí n èyí ọ̀sà fún lówó tó bá ti ní tí ó ṣe tán owó tí wọn ó fún dà ipa kálukú wá káyàwó ìwọ tó fẹ́ sílé orí tó fún jẹ la ilaha illallah a sì wá lo ìgbà kan yányán ẹwùn kan nínú gbogbo àwọn tó ní private jet káàkà wọn bóyá wọn pé 20 ní Nàìjíríà private jet wọn dání àwọn bàbá náà ní àwọn bàbá wọ́n sì kó ta ká máa fi tí bàbá ló dáa jù nínú gbogbo ẹ̀ bàbá tún wá rà míì sí ìpè ìtàn àwọn ọmọ wọn ò gbọdọ̀ gbé yìí ń wá ebi wọn rí Ibrahim Traoré wọn ò gbọdọ̀ gbé yìí ń wá pé èyí tẹ́mi ń lò yìí lọ́dà kí n máa lò ẹ má tún já waste owó máa tún waste ẹ̀ náà ni. wọ́n máa gbóhùn wa ẹ kó ta ẹ fi ṣe tí bá ń ṣe Nàìjíríà. ṣé mo ṣe wá ní dakinní yìí lẹ̀ ni ẹ dà á lẹ̀ gbogbo bẹ́ẹ̀ tí ń jí i kó tẹ̀ ń jí i fáyì bí ìbá ṣe pẹ́nu èèyàn tọrọ gan àbí kí wọn èèyàn gbàmọ̀ràn kí lẹ́yìn gan wà lọ ọbẹ̀ wọn
tẹ́ ẹ̀ tún fi wà ń bẹ̀ ní sìkìlẹ̀ wà lọ ládùúgbò tọ́lọ́hún kóòtù yìí ọlọ́run lọ́mọ iye ilé epo tó ṣe pé ó kọ àwọn ọmọlẹ fi ṣe ọlọ́run lọ́mọ iye ilé iṣẹ́ jàǹjà tó ṣe pé ó kọ àwọn ọmọlẹ kọ sí ọlọ́run lọ́mọ iye síríìtì yín nílùú èbó ọmọ iye síríìtì yín ní England ọmọ iye síríìtì yín ní gbogbo ibi tẹ́ ẹ lọ kọ́ lé sí ìlú òyìnbó lówó tí ọmọ níwọ̀n wọ́n lọ́hùn iṣẹ́ kílẹ̀ ṣe ebi lára wà yìí náà ni eré eléri ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ọmọ Nàìjíríà náà lẹ fà lẹ fi ṣe gbogbo ẹ̀ sì rántí Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ sì páyà Ọlọ́run bára ti ń wá ní wáyé tó ná ara ò ní ẹ̀yìn bọ́mọ Nàìjíríà ti ń dààmú tó yìí ẹ̀yin ò dààmú bébí ti ń pa ọmọ Nàìjíríà ebi ọ̀pá yín la ilaha ẹ lọ síbítù ẹ lọ wòran bẹ ẹ dákun jàmá Nàìjíríà bàjẹ́ lóòótọ́ Nàìjíríà ti fọ́jú pọ̀ Nàìjíríà ti ń tán yányá ó ti kàsára ó ti rún jégéjégé àmọ́ afáyà Islam ẹ bá wa tá a sì ń sọ̀rọ̀ yìí àtiwọ́ tó ń gbọ́ wa àtẹ̀yìn tọ́lọ̀ ń kó nǹkan tì ẹ bẹ́ẹ̀ yín ò sì bàjẹ́ ẹ bẹ́ẹ̀ sì rún ẹ ṣàánú àwọn tí ò rí jẹ ẹ fún àwọn tí ò rí jẹ. àmìrà dúníyà dàmímàtìn afagani afana níjọ́ wọn àná dàmàtì kùlùhà láfaná yọ tán ni dárò nàdàmàtì kùlùhà Abuja tẹ̀ tún lọ Abuja tẹ̀ lọ èyí ti tún súnmọ́ àbáwọn àmàbọ́ ẹ bí ma bá sọ̀rọ̀. a sọ̀rọ̀ àbílẹ̀ Abuja kọ́lẹ̀ yìí ní tàbí fẹ́nu national mosque táwọn bàbá ti ń kírun náà lọ sí wáàsí. ó yẹ kí wàá sí yín ká. àṣẹ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ ká àṣẹ fún wọn kọ́lọ́n jẹ́ wọn gbọ́ ni ẹ mọ̀ kí irú bẹ̀rù èèyàn gbọ́dọ̀ Ọlọ́run kọ́sàánú yẹn ni irú ìlú wa tá a tiẹ̀ ti lọ yìí lọ́rìn yìí Ọlọ́run bá lọ ṣe kí níbẹ̀ tó bá gbé láńdó fàdé tán bá ti rú ẹ̀ mú pé Ọlọ́run mú wa. a jẹ́ pé ẹ ṣe ẹ rí ara nàtọ́ tó bẹ́ẹ̀. mọ nara àmọ́ mọ bí ti ń wí mọ bí ti ń wí. ẹ ń pẹ́ wí ni. àbọ̀ Islam ọlọ́njọ́ ta wọ́pọ̀ àmọ́ tí wọ́n ó rí lára wa tí wọ́n èsè jàgí ní yòdò Ọlọ́run ò ní jẹ́ wọ́n ó rí láburú Ọlọ́run ò ní jẹ́ wọ́n ó rí. wọ́n bá ní pé wọ́n wọ́n bẹ́ẹ̀ ń pé wọ́n lọ́dọ̀ ṣẹ̀kan wọn ní wọ́n ní aṣọ rọ̀ kí náà wọ́n náà wà wọ́n ní wọ́n sì lọ́ọ́ pé wọ́n lọ́ọ́ kankan wọ́n níbẹ̀ náà wọ́n èdè náà ní àlọ́rin inú Ìlọrin yìí náà wọ́n a jẹ́ pé màjàmásá lọ gbòògùn. bó ti rí nù màjàmásá. Ìlọrin yìí náà wọ́n ti máa pé wọ́n kọ̀kọ́ fún kọ́rẹ́ rí àti wọ́n ní aláàjì èdè wọ́n ní wọ́n ti wá sí kan bẹ́ẹ̀ àkọ́dún ìtẹ́sẹ̀. bàbá rẹ̀ ní èdè. Ọlọ́run mú wọn bàbá rẹ̀ ní èdè. Ọlọ́run gbogbo èyí tí wọ́n sọ bẹ́ẹ̀ ni tí wọ́n rẹ́ nìkan ṣe pé Ọlọ́run wà mú wọn. ìjà gbogbo wa náà ká ń gbè ní. wọ́n lóhùn Ọlọ́run mú wọn lọ́mọdé wọ́n sọ sí wa. يا عامر الدنيا الذميمة ẹ̀yin tá a kàṣẹ alẹ́ lọ́wọ́ àṣẹ ayé ọwọ́ yín lọ́wọ́ epo iye bá fẹ́ wọ́n ta ní la ilaha illallah oúnjẹ àṣẹ yín kábẹ̀ àmọ́ ẹ̀yin pẹ́ tí yó bámbám ẹ̀ mọ̀ pé bí ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan ẹ̀ sì rò gbogbo ìwájú ọlọ́jọ́ kìámà àfàǹbá yín sọ̀rọ̀. يا عامر الدنيا الذميمة Ọlọ́run gbogbo orí àwọn àlùfáà tí wọ́n ń kọ́ ọmọ nkéwú tí wọ́n ń ṣàánú àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyí Ọlọ́run má jẹ́ ó dahoro. afẹ́ Islam ọmọ bíi ogójì ń bẹ lábẹ́ àfáà ní wá bí wọ́n ti jẹun ìyá àti bàbá ọ̀wá mọ́. àwọn ò tiẹ̀ pé wọ́n ọ̀dá. kọ́dà wọn ò pè wọ́n pé àfáà ẹ mọ̀ kú sẹ́lára ọmọ wa. ọmọ náà sì kóhun náà lọlé. ọmọ náà sì kóhun lọlé àfáà ní dààmú bí wọ́n ti ń jẹun ẹ wà àwọn àfáà. دار الندامة كلها لفناء. ilé ayé tá a wà ń bẹ̀ ilé ayé tó ń wà sí àgbáyé ni wọ́n ní dáàrú kàzá abẹ́ ẹ̀rí kan wọ́n ní ayé òjò kankan دار العذاب والبلاء ودار الفناء ودار القيام. wọ́n ní dáàrú kàzá wọ́n ní ǹjẹ́ mọ tí ń jẹ́ kàzá wọ́n ní ìpín ojú wọ́n ní bẹ́ẹ̀ bá yọ ẹ wà á ra wọ́n ní ẹni tí ń rùn tẹ́ jù ní báyìí ti rí nù. ولو نلتها بأصافرها لمت ولم تقد منها وطر. afẹ́ Islam لقد درجت قبل tíyà tó rówó léèwé tí bàbá tó rówó léèwé wọ́n tẹ̀ tún ní fóònù. ẹ̀yìn ti wá san ọdún márùn-ún tọ́mọ ó lò léèwé kalẹ̀. fóònù tọ́mọ ó lò léèwé àwọn ìrírí àlejò wọ́n ní nínú fóònù ó tún máa sẹ́ndì mẹ́sẹ́jì sí wọn. wọ́n lè rí fóònù ni wọ́n tún máa sẹ́ndì mẹ́sẹ́jì sí ìyá mi ń bolo ti arówó tí ó máa gbé mẹ́sẹ́jì bàbá mi ń bo wọ́n fowó tí fóònù ó ti máa gbé mẹ́sẹ́jì sí. tọmọ máa lọ lò léèwé. wọ́n lè wé ń bọ̀ àfa má kéwu dànù ọlọ́mọkùnrin wa ń pa
wòye wọ́n ń ta fóònù ní fóònù tó kéré jù ní bóyá 500,000 ní fóònù tó dáa tó yẹn ti rí bóyá 500,000 afẹ́ wà dáhùn ṣé bàbá àti ìyàwó wà ní 500,000. kì í tiẹ̀ ṣe irú eléyìí ní ọmọ iléèwé. àṣàyínà irú eléyìí kọ́ ọmọ iléèwé. àṣàyínà nù ètí ọmọ gbé kásá ti wáyé nǹkan tó mọ̀. ọlọ́run tọwọ́ dẹ̀dẹ̀ lẹ́yìn àyín náà ni àmọ́ wọ́n ràn án. níbi wọ́n ti ń wọ́wọ́ oúnjẹ kí wọ́n wọ́wọ́ tí wọ́n yẹ lọ́sọ fọ́mọ kí wọ́n wọ́wọ́ owó lórí tún san léèwé ó tún kan ti fóònù pé èyí tí ọmọ dá máa sẹ́ndì mẹ́sẹ̀gì. èyí tí bá sì ń lọ tí sì ń bọ̀ ó ní owó ọkọ̀ tí La wọ́n ilaha illallah. bàbá òsì rówó ojúmọ́. ìjọba nàìjíríà ìjọba stéètì ìjọba nàìjíríà ìjọba stéètì apàṣẹ nàìjíríà apàṣẹ stéètì gbogbo stéètì kọ̀ọ̀kan tí ń bẹ lórílẹ̀ nàìjíríà yìí bẹ́ẹ̀ ti pàdé ọlọ́run lóye afẹ́wà dáhùn ẹ rí ilé tí bàbá tó kówó wa jẹ tó da gbogbo nàìjíríà nísìn tá a fi rówó námọ́ tá a fi ṣe bẹ́ẹ̀ bàbá central bank ẹ rí estate ẹ nfẹ́nfẹ́nfẹ́lẹ̀ efẹ́nfẹ́nfẹ́lẹ̀ òféfúlé àbí. efẹ́nfẹ́lẹ̀ èmi náà mọ̀ ẹ́ pé sẹ́yìn pé ogun kẹlẹ̀ méjì rí pé. ẹ̀yin bẹ́ẹ̀ ni náà tọ́ba ti kan tẹ́lẹ̀ ìbò báyìí. efe ìbò náà kẹfì kó wà. efe ṣe nfẹ́nfẹ́lẹ̀ àbí kí wọ́n gbọkùnrin apárí ni. efe ṣe lè. wọ́n ti gbọ́ yé. ẹ lọ wo. ara tí ma sọ fún yín tí n bá ti sọ bá kí wọ́n ti yé wọ́n sẹ́yìn fẹ́lẹ́ wọ́n ti yé wọ́n. abẹ́wàlá ẹ lọ wo estate tó ní Àbújá wọ́n ti ní kí gọ́ọ̀mẹ̀ntì ó gbèsè lé ẹ̀wọ̀n tẹ́nìkan ṣoṣo ní kí ló dé ọ̀fẹ́ tí gbogbo ayé lọ fẹ́ kó síbẹ̀ wọ́n ní ìgbẹ́fẹ́ ṣe fẹ́lẹ̀. ẹ máa gbọ́ ìdùnnú àkọ́kọ́ ni wọ́n gbẹ́sẹ̀ lé ìdùnnú ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́njẹ́ arójútu gbẹ́sẹ̀ lé ìdùnnú ẹlẹ́ẹ̀kejì. agbọ́gbẹ́ wọn gbẹ́sẹ̀ lé nísìnyí. ìjẹba ti gbọ́ mọ́. ọ̀tán. kí ló dé tí ò di ọ̀sẹ̀ kan lọ kágbóyè owó tó jẹ́ ẹ wá fi dín tí ń bá ń dààmú wa Nàìjíríà. ẹ wá pa ìpètò owó báyìí tá a gbà lọ́wọ́ lágbájá ní tá a fi ṣeré ìdẹ̀kùn eléyìí ń kó wọn kó ń bẹ́ẹ̀. àgbọ̀n kankan àìpín náà ni. ní ti ń dààmú náà yín tí ò fi lo 24 hours fa kọ́kọ́ kù mọ́ àti wá gba owó yìí ó àtà. wọ́n láwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń gba nǹkan lọ́wọ́ wọn yìí ti jẹ́ àwọn fisa. wọ́n láwọn eléyìí òun sì wọ́n láwọn ò gbárù rẹ̀. wọ́n níjọ́ wọ́n ti ń gbà kẹ́ wọ́n gbárù rẹ̀. wọ́n láwọn ò gbárù rẹ̀ rí. àwọn ECBS wọn o àwọn nù. àwọn ò gbárí. àwọn ECBC ẹ má pè tán àwọn ECBC lọ́ba ló kọ àwọn níjẹ́bẹ̀ kan wá bá wa ECBC gbogbo àwọn ọmọ nǹkan tí wọ́n ń jẹ́ wọ́n ní wọ́n jọ wọ́n ti ń jà nǹkan gbà lọ́wọ́ àwọn yẹn wọn ò gbá wọlé. nígbà tí ẹ ti mú yàn ní ìsìnkú òṣèré ìpè yín wà ní ẹ̀wọ̀n tí mo kó lọ́wọ́ kò sí èbó ń bẹ̀ kéwù ni. ẹ wá lọ wò é ṣe kẹ wá mọ́wọ́ mú kẹ wá pẹ̀tọ̀ bàbá wa olórí gbogbo Nàìjíríà ní owó táwọn gbà lọ́wọ́ lágbájá àwọn wá kọ̀ǹdẹ́mù gbogbo tí ń jẹ́ níta fi ń lo ní Nàìjíríà àwọn wá lọ ra tuntun níbẹ̀ báyìí ẹ mọ̀ wá lo náà lọ báyìí 40 ọdún. àwa àmọ̀ pé ṣe yún. àwa pé ọlọ́run jọ da fún yín. ẹ tún lọ da sápò ni. àwa ní ẹni tẹ́ bá tún kùn lọ́lọ́run jẹ́rí tiẹ̀ náà gbà. àmọ̀ pé ẹni ọba tún kù tọ́jà lé Nàìjíríà bá ọlọ́run jẹ́rí wọn mọ́ ọ̀rọ̀ yóò tẹ̀ wọ́n. ẹ lọ gbọ́ àìrójútùú tẹ́ ẹ bá gbà. àárí. ẹ jẹ́ pé yíwùn ẹjọ́ lọ́mọ àìrójútùú tẹ́ ẹ bá gbà. àbẹ́ ọ̀sán ẹ bá gbà odidi èèyàn bíi ọgbọ̀n tẹ́ bá bá lórí àbẹ́sẹ̀ nìkan nísìnyí wọ́n kọ́ mú èrò okùn bẹ́ẹ̀ yé wò wọ́n kùn náà wọ́n gbé lọ nìyẹn lórí àbá yóò sì ní wọ́ọ̀lù ọ̀tàn nù. a sì ní gbọ̀n kankan mọ́. ṣé erílẹ̀-èdè ni sàgbákò. sẹ́rílẹ̀-èdè ní àbẹ́ wàsílám. wọ́n sì á sì ń pè yín lọ́gàá ni wọ́n lẹ́yìn náà tún láwọn ọ̀gá kan lérí tẹ́lẹ̀ ọkọ̀ ọ̀run ara yín bọ̀ wọ́n lọ́wọ́. ẹtún lọ kọrun bọ̀ wọ́n láwọn wọn ń dàdẹ́ tí yín kẹ́ ẹ ṣe ń tẹ́ ẹ bá ṣe fún wa. ẹ wá ń yáwó tó ṣe báwọn àrọ́mọdọ́mọ ò ní rí san ẹ ń lọ ya ẹ̀yin benefit látara gbèsè tọmọ Nàìjíríà ọ̀sán. àwọn pè yín lálàsẹ àṣẹyìn náà tún láwọn tẹ́ tún pàṣẹ fún yín. àṣeyìn ṣe aláṣẹ. wọ́n láwọn kan tún pàṣẹ fún yín lókèrè wọ́n láwọn tòkèrè nìyẹn yín náà lẹ kọrun ara yín bọ̀ wọ́n lọ́wọ́. wọ́n ní wọn ò pè yín. wọ́n lẹ́yìn náà lẹ fẹ́ jù lọ bẹ́ẹ̀. wọ́n lẹ́yìn lẹ nàka sí wọn ní wọn kò kabọ̀ yín lọ́wọ́. wọ́n kò kabọ̀ yín lọ́wọ́ pẹ̀ ẹsẹ̀ rúkú ni kí lẹ̀ ń wá kí. ẹ lọ pé ká yín padà sóhun ẹdín wọn yóò ká tí wọn kì í. bí wọn ò rí gbé bábà ti ṣe kó ti gan mọ́bẹ̀ ẹ máa gbé àbọ̀ ọwọ́ bọ̀ wálé káwọ̀ sá ti gbádùn Nàìjíríà. ẹ máa gbé àbọ̀ ọwọ́ bọ̀ káwọ̀ sá ti gbádùn kẹfẹ́ lédè wa kẹfẹ́. wọ́n lẹ̀ ká sí wọn lẹ́ni wọ́n máa bọ̀ wá dùn. abẹ́ ọ̀sán àwọn òṣìṣẹ́ wa dàbí aláìṣe àwọn ọmọ ìyá wa tẹ́ ń ṣiṣẹ́ ìyàwó ń retí pé yóò gbowó oṣù ńgbà bá gbowó oṣù kíni bí wọ́n bá ti rà kó rẹ̀ sí gan owó oṣù tán. ẹni tó lọ sí tunu ẹ̀rọ láti táwọn kéèrí àwọn tí èdè ọlọ́jà wọn náà rí. ọlọ́run yẹ tó táwọn kan ti. àmọ́ ti tún sọnù náà kan rẹ̀ láti. ẹni tẹ́ ẹ̀rọ láti ọdún náà sáà nínú àwọn òṣìṣẹ́ àwọn kan rí àwọn kan àwọn kò tí sẹ́rílẹ̀dè. àwọn tó tún wá rí nàlẹ́ àwọn ti ní ẹ̀tán. ẹgbọ́n kaba yìí sẹ́rílẹ̀dè ni wọ́n lówó tí ọ̀ràn kankan ni. mo là wà lọ báyìí ìwọ Ọlọ́run ẹ wo Saudi Arabia
gbogbo wọn sì ń gbádùn ayé wọn bẹ̀ Àtọ̀. ẹ wò lú òyìnbó inú oko iná sì ránjú kalẹ̀ ràn gàdàgànú oko gbogbo tí àwọn àgbẹ̀ ọ̀pá wọn ń bọ́ wà á ṣe ní ìgboro ń bẹ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n kò tí wọn wọn. aláwọn Saudi wa ń wá àwọn kan kí wọ́n ní wọ́n ń sá mọ́ wọn lọ́wọ́ wọn fẹ́ jáde nínú ìlú àwọn wọ́n àwa jáde irú eléyìí ìlú wọn ilé tí wọ́n ò ṣe é wá. ṣé Nàìjíríà ṣe é wá ni lè yẹ wàá jáde. àwọn ṣàdúrà fún yín dé Ọlọ́run ní jẹ́ Saudi ó bàjẹ́ àmì o àti bí wọ́n bá ti Ọlọ́run ní dàrú kọ́ wọlé àti náà kọ́sàánú àwa náà Kọ́sàánú wa ní. àwọn ọmọ wa tó bá sásì yín lábẹ́ ẹ dákun ẹ máa bá wa bọ́ ẹ wọn máa bá wa bọ́ wọn ni. àwọn tá a wà nínú àdáwà bá ti wà yìí. àwọn tá à ń bẹ lé gan Ọlọ́run ní ń bọ́ wa ẹ máa bá wa bọ́ wọn ni o. Ọlọ́run bá ní wọ́n máa fi kàn ránṣẹ́. ẹ̀yọ́ máa wá tẹ̀ ṣe ń bẹ lọ́hùn ẹ dáfẹ́ mọ́ tún street light wọn o ẹ má kọ́ ọ́ bọ́ sóò kíláàsì gbèsè ni o sì má lọ báńkì wọn ẹ má lọ báńkì wọn o má lọ fọ́lé wọn. ẹ má góòlù tí wọ́n fi sínú ṣọ́ọ̀ṣì àbí nbìkan bẹ́ẹ̀ ẹ má lọ yọ o. ẹja wí báyìí èyí tó bá ti saburú fún wọn tó sásìbẹ̀ kó fi gbádùn ló fi sásìbẹ̀ tó bá fẹ́ saburú fún wọn Ọlọ́run ó lé ọkọ mẹ́. yóò lé ọkọ mẹ́ torí àmì yóò lé wọn lọ́wọ́. ẹnìkan wọ pléènì ó sì ní tọ́ ṣe pléènì fò ná alhamdulilayi Canada lòún lọ yìí Nàìjíríà òdìjọ́ alikiyama Ọlọ́run jẹ́ àpàdé dáadáa. wọn ní bẹ́ẹ̀ yẹn bá ń lọ bìkan yọ bá bọ̀ sílé ó ní kò sí àbọ̀ sílé kan o òun ń lọnu ni ṣé erílẹ̀-èdè lélẹ̀. alẹ́ nìkan bọ́ bẹ́ẹ̀ ó ní kò sí gbádùn lọ́hún bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ ilé mọ́ ó lè jẹ́ òun náà máa lọ sí bẹ́ẹ̀ lọ. ẹjọ́ òun náà máa lọ sùn bí wọ́n sùn ní òtútù bẹ́ẹ̀. ó ní bó ti wò ó lè rí ẹjọ́ òun náà máa lọ. La ilaha illallah. ó ní yàyín sú òun. afẹ́ wà téèyàn máa lọ ilé rẹ̀ tí nílùú yóò dùn téèyàn máa bọ̀ ń dúró ẹ̀ tí nílùú yóò dùn. wọ́n wá di pé yẹn dé airport nínú wọn ti bàjẹ́ wọ́n kọ́kọ́ wò pé ẹ̀sìn láti airport wọ́n airport náà láwà yìí ni kò sí náà ní wọn ni látọ̀dún wo wọn ọ̀sẹ̀ kẹrin ní káńtì mú náà lọ ni. rọ́bìrì jí ní ìlà wàtọ̀ ní táwọn àgbàlagbà máa kéjọ. rọ́bìrì jí ní ìlà wàtọ̀ ní. sáwọn tì sí òkè mọ́ táwọn ṣàdúrà láwà tó ní ìsìn. lọ́wọ́ anna Allaha tayyarani. wa ala al-aflaki amarani lakulitu fi sirri wa fi alani rọ́bìrì jí ní ìlà wàtọ̀ ní. àwọn tíjọ́ òun. ẹ wò wọn. pé ìlú wa bó ti jẹ́ oko òun náà ẹ mọ̀ sọ́n bí àwọn gbádùn bẹ́ẹ̀. ìta torí ẹ̀ bọ̀ wá lu wa òun ní su òun lè lùbọ́ òun yan gan òun dà mọ́. La ilaha illallah. òun dà mọ́ kìnní bí èkó ló tà fẹ́ jẹ òun náà tún wá wọn. òun náà tún wá wọn kìnní kan wọ́n náà wọ́n náà wọ̀n náà báyìí. afẹ́ ọ̀sẹ̀ Ọlọ́run sáma kájú àánú rẹ̀ kó lára mi. ọlọ́mọdé abọ́rọ̀ wa dé pé ọmọ arẹ́ ti ekun gba kànga pé ọ̀rẹ́ ń tiẹ̀ ní. ọ̀rẹ́ ń tiẹ̀ ní o ọlọ́mọ tó jẹ́ adébẹ̀ wọn. ọlọ́mọdé abá débẹ̀ wọ́n jẹ́ okòó lè débẹ̀ pé ọkọ̀ mi ara wa méjì. afẹ́ ọ̀sẹ̀ Naam. afẹ́ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí. ọ̀dọ́ rẹ̀ náà ni. fatuwatuna liyawmi tadullu ala ash-shabab. ọ̀rọ̀ wa lónìí ọmọ dá lórí àwọn ọ̀dọ́ ayyuha shabab ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun ẹ listen i'lamu anna ash-shababa jawharun ẹ lọ mọ̀ pé ìgbà èwe tẹ̀ ń lo ìwé lọ́wọ́ òní ìwé gan tẹ̀ ń jẹ́ lọ́wọ́ òní youth ni wà nga gbogbo ẹ̀ wọ́n ni góòlù mọ̀ ni ẹ má jẹ́ góòlù ọ̀sọ̀nù wàṣàbáàbù tufaha afẹ́yọ̀ islam ọ̀dọ́ tá ń jẹ́ lónìí tá ń jẹ́ lọ́wọ́ èmi rẹ̀ ń pé ọ̀dọ́ ni wọ́n ó dàbí èso hapu ni ẹ wo tó bá gbé àpò kalẹ̀ báyìí tó bá jẹ́ ìtò neat yóò sì máa wù ní. láì tí ìbùjẹ yóò sì máa bó ti rí nù. wàṣàbáàbù naw'un min al-junun. ọ̀kan tó nù. àsìkò ewé tẹ́ ẹ wà tẹ́ ń gbé ṣàwà àsìkò àwa yóò yí tirẹ̀ o ìran kan ní nínú wèrè ọmọ sí nǹkan ntí ọ̀dà ni bá ó sì mọ kakún tó dáa nígbà tí ọmọkùnrin lu etí márùn ó tún wá lu imú lọ́nà méjèèjì báyìí ó tún wá lu abẹ́ ètè ṣé bọ́bá mọ̀ ni àsìkò ọ̀dọ́ ló lòun wà. ẹran gan nígbà kí wọ́n lù ú létí. ẹran gan nígbà kí wọ́n lù ú létí. wọ́n gbà kátó wá pè wọ èèyàn àmásìkò ọ̀dọ́ tẹ wà tó o múnú eré rẹ tó o mú tọ̀tún blue o mú tòsì white o mú tààrí purple ó tún wá mú tirungbọ̀n ó ṣe ní double gbogbo wọn ni bí wèrè náà ni náà ó mẹ́lẹ̀ jùlọ ni kò ní mọ̀ pé tí ọ̀dà ni afẹ́ wa islam. àwọn kankan àwọn tó ń lọ pé iye báyìí lọ títún lè mú wọn á bẹ́ẹ̀ tì. lẹ́ anájú halẹ́ mina shabab torí pé ọ̀pọ̀ nínú àwọn aláìmọ̀kan nínú àwọn ọ̀dọ́ yazunnuna anna al-khayra fi zumratul gawgha ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní tí wọ́n ń rò nínú àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń rò ní pé orí wà bí kéèyàn máa ṣe tọ́gì yìí o ẹ̀wọ̀n tá a gbà lọ́wọ́ ọ̀gá ni ẹ̀wọ̀n tí sàmọ̀nù kó fáwọn nìkan ni wọ́n rò pé orí wà ń bẹ̀ ni bí wọ́n ti kó fún yín àwọn ọmọ tí wọ́n dà tí wọ́n ṣáájú. èkejì àwọn wèrè tanásánà wèrè tó sì ń wò tó lọ́wọ́ òun náà àti bọ̀tán rẹ̀ ọ̀rẹ́ wọ́n náà gbórúwó ṣe rí ọlọ́run kan wèrè làwọn náà ṣe wọ́n fi lówó àwọn tí ò lẹ́bí àwọn kan bẹ ó jára sí òwò àwọn tí ò ní ẹran
nígbà náà nígbà tí risky nígbà tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin ẹ̀rí owó tó nílẹ̀ ìwọlé tó kọ́ ni ẹ̀wọ́ ọkọ̀ tí ń gùn ni ìwọ náà bọ́ lọ ṣe. ọ̀kan nígbà tó ń kọrin eré òun ò lówó àgbà tó ń kọrin nígbà tó ń bẹ̀rẹ̀ orin wèrè láwọn yẹn wá ná òun lówó sẹ́yìn ò lọ́wọ́ ń wò. nígbà tí yẹn wá bọ́ sórí jẹ́ ìgbà pé wàhálà ọlọ́mọ ọmọ tó jẹ́ àṣàgbákò èyí tó kọ́ dábọ̀ Nàìjíríà yìí nísìnyí ṣe abọ́ ń bẹ̀ báyìí àfikọ́ lọ́wọ́ ṣàánú wa. wa amma man kanat lahu aqlun mawfur àmì tọ́lọ́n bá bò ńlá àkáyì nílà àkáyì tí ń function àfáà Islam yatafakkar anil gadi. ẹn tí làákàyè tí ẹ bá ń function yóò mọ̀ wá ronú ọ̀la. àwọn ọmọ wẹ̀yìn wò. àwọn ọmọ wẹ̀yìn wò àfáà Islam. ya layta shababa ya'udu yawman. ó gún bẹ́ẹ̀ njọ́ kan. fayukhbiruhu bima fa'ala al-mashibu. kọ̀parí. bakaytu. gbẹ̀wò bá dérí rẹ̀ wọ́n náà bá fi tó ṣe ń gbà tí irun rẹ̀ dúdú hàn ọ́. gbogbo rẹ̀ dèrèdè tó ṣe. òun náà ti rántí òun náà máa rántí. ìwọ náà máa rántí. gbogbo kọlẹ̀ hàn la ilaha illallah. afẹ́ Islam wọn wo bọ̀ kò ní. afẹ́ Islam wa yanzur ma yatazawwad li gadi. èyí tó nílẹ̀ akáyì nínú ọ̀dọ́ yóò máa rò àwọn kan wọ́n jẹ mínísítà yìí èmi náà fẹ́ jẹ mínísítà yóò wá kọjú sí ìwé rẹ̀ ebi àwọn kan làáfà yìí àwọn kan wọ́n jẹ sífì mọ́mù lábújá yìí èmi náà múra sí kéwù tèmi náà yóò wá múra sí kéwù. bọ́ wà ń kéèké yóò máa wò pé bó ní ṣe lu àgbà fa ní ṣe lò ó torí ìpadà tó dàgbà fa. afẹ́ Islam yóò máa rò gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ dọ̀ ládùúgbò kọ̀ọ̀kan ẹnu ilé kọ̀ọ̀kan. ìbándómọ̀ lọ́dọ̀ àti ọ̀dọ́ lòun náà tẹ́lẹ̀. ọ̀dọ́ ni ó dàgbà ní ìsìnkú. ó ti dàgbà báyìí. ó ti dépò àgbà báyìí. ó ti dépò àgbà yẹnyẹn báyìí. sẹ̀ríà ní hó lágbárí. tí ń hó gidi. eré ìbándómọ̀ ọlọ́mọdé ọ̀dà rú o. ẹ máa sọ. àmì o afẹ́ Islam. Naam. wa yanzuru ma yatazawwad li gadin yóò máa wá o kí ló ń pèsè kalẹ̀ fọ́la fa nafsu wahidun. ẹyọ kan lẹ̀mí ẹ̀yin ọ̀dọ́ ọ̀kan ṣoṣo lẹ̀mí. má gun masini ọmọ ajáwọ́. kọ́ wa jáwọ́ kókó ń ṣe ráídà. gun masini ọmọ ajáwọ́. ẹyọ kan lẹ̀mí kọ́ láàṣọ pọ̀ mọ́ ẹyọ kan lẹ̀mí la tal'ab ma'ahu. wọ́n fẹ̀mí rẹ̀ ṣeré o. wọ́n fi ta káàdì bá. wallahu wahidun ẹyọ kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì. ọ̀kan làwọn. ẹyọ kan ní Ọlọ́run ntun wọn júwe ara rẹ̀ bí ti ń jẹ́ ẹyọ kan lára gbogbo nǹkan. ọmọ ìyá mi la tal'ab ma'ahu wọ́n fọlọ́run ṣeré o. fa'rid nafsaka ila hayatin tayyiba sẹ́rí ẹ̀mí rẹ lọ bí ìsẹ̀mí tó mọ́kànga tó dáa ọmọ tí wọ́n fọlá rẹ̀ bẹ lọ́hùn kò bá ń dún mọ̀kànlá ń pariwo ní lẹ́wà sí ìdá à ń darí àìsàn bọ̀ ọjọ́ kan àìsàn alẹ́ dàgbò bí ẹgbẹ́ mẹ́ta àbọ̀ tẹ̀ tí ma jẹ masa nǹkan wà ń wọlé bọ̀ ó sì gbé táńtà kalẹ̀ ìwọ̀n àrùn oko lóru ọwọ́ bọ̀rọ̀ nínú òtútù olúwa o òun ọmọ nǹkan ti dé nǹkan ti dé ìwọ̀n àrùn oko mọ́díkìlì ti lé wọn dáadáa wọ́n ní alájẹ̀ jẹ́ àlọ́. àwọn àdìjàn ló ti ń bá arúgbó báwọn. afẹ́ Islam sẹ́rí ẹ̀mí rẹ̀ padà síbi ìsẹ̀mí tó da ọmọ ìyá mi mọ́ mú kú mu mọ́ dákun bẹ́ẹ̀ lọ́hùn síra rẹ̀ ògógóró lásùbà àjámu lásùbà. gbogbo tẹ́yìn bá ń wọ aṣọ òtútù òun àbọ̀ àyàlẹ̀. àní mi mọ òtútù. ó lè mọ. àní because mo ti high. má high má dákun. ó lè mọ lò díẹ̀. lò díẹ̀ dákun. èèyàn lò. la khayra fil fasadi illa al maut. gbogbo tí jẹ́ bàjẹ́ kò sóore kan bẹ́ẹ̀ ikú ni. gbogbo ọmọ sínú wa lọ wò sàlẹ́sàlẹ́ yìí. wala khayra fi khulqi su'i kò sì sóore bí ìwà abú illa al-la'n illa al-la'n wọn abú wọn ni ó ìlérí ibú ọmọ yìí ni o tó ba lé jẹ o tó ṣe yìí wọn sépèlé ìwọ ètò wa dáàbú wọn á ní dáàbú wọn kò ní dáa fún wọn àtàwọn ilé wọn. àwọn tó bí ilé ìwọ̀n ní ṣe rí rẹ. àwọn èèyàn rẹ ti sọ̀sọ̀ láti rọ́ la ilaha illallah tó kó tiẹ̀ báwọn bàbá rẹ. àfẹ́ Islam dákun ọmọ ìyá mi ọ̀dọ́ má sàbùrú mọ́ dákun má dàdúgbò rú mọ́. kò pé ni. kò pé dákun àwọn ọmọ ló ń bí kalẹ̀ wọ́n mọ júwe rẹ lára àwọn ọmọ rẹ. ilé àwọn yòókù yín dá àti wọn kọ́. àfẹ́ Islam wọ́n mọ júwe rẹ lára àwọn ọmọ tó bí àwọn eléré ibú wọn lọ ni eléré ibú ni. láti má bàjá o ṣé wọ́n kọ́ mi dákun máa lọ o ṣe máa lọ tiẹ̀ dé. wọn ò torí ọlọ́mọ wíwá eléré ibú ń bá bẹ́ẹ̀ olùsí ọlọ́run wala khayra fi shurbil mukhdarati illa zala al-aql. gbogbo ta ni ẹ mọ́ mú mọ́ ni kò sóore kan bẹ́ẹ̀ tayọ pé yóò ba làákà ìjẹ́ nìyí làákà ìrì ọ̀sán bọ́ bá ti san ọ parí. èèyàn gidi bí tọ́lẹ̀tì bá ti rùn jù kò ní lè tọ́lẹ̀tì ńbẹ̀ àmì ìyàwó yóò tó wá kẹ́lu sí kásálángá àtọ́fà. wọ́n tún lọ fa sálángá afẹ́ Islam gbogbo àwa ọ̀dọ́ ọlọ́wọ́n sàmànà wa yóò tọ́ wa sọ́nà
fa alaykum bita'dibi nufusikum ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀kọ́ ẹ̀mí yín lẹ́kọ̀ọ́. ọlọ́run pẹ̀lú àwọn wá sí àgbẹ̀ yín náà sọ̀dọ̀ rí fa àwọn náà lu ọ̀dọ́ rí fa. àwọn baba alájà gbà wọ́n sí ọ̀dọ́. baba alágége wọ́n lu ọ̀dọ́. baba alágbàjì ẹ wá wo ẹ̀yìn wọn lónìí. agbárígidò mọ̀ nǹkan. àwọn náà lu ọ̀dọ́. gbogbo àwọn àfẹ́ ẹ̀ tá à ń fọlá àwọn bẹ́ẹ̀ lọ́hùn yìí wọ́n sí ọ̀dọ́. èyí tèmi mọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tẹ́gbọ́n tẹ́ àwọn náà sọ̀dọ́ rí. wọ́n lu ọ̀dọ́ bíi tiwa wọn ò lálà sí ọ̀dọ́ wọn. rárá wọn ò bà ọ̀dọ́ wọn jẹ́. àgbà wọn wá wúyàn. àgbà wọn làwọn fi wọn gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀rọ ayé báyìí àwọn fi wọn gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run. afẹ́wọ̀ Islam ṣe rí ìgbà ọ̀dọ́ ọ̀dà kẹ́dọ̀ ó fura púpọ̀ ọ̀dà kẹ́dọ̀ ó fura kọ́mi ìrẹ̀lẹ̀ kọ́ bẹ́ẹ̀ hazi la àṣìyá láwọn nǹkan wọ̀nyí. kọ́dà tó dáa máa jẹ́ níwọ̀n níwọ̀n. awwaluha àkọ́kọ́ tó fi kẹ́mi ìrẹ̀lẹ̀ kọ́ qala Abdullahi bin Mas'ud Abdullahi bin Mas'ud ọlọ́mọ wàlá àlùbáríkà rẹ̀ òun ló báyìí ó ní iza ra'a shababa lẹ́yìn àwọn táwọn tó sì já sí àwọn ajánásì lẹ́yìn àwọn Abdullahi bin Mas'ud àtò sẹ́yìn yẹn bí bá ń fa ní àwọn náà máa fa lóhùn ẹ̀ kò ẹ̀ ṣe wọn ẹ̀yin sábẹ́ tèmi náà nìyẹn. afa Islam iza ra'a shababa yatlubuna al-ilm tẹ́ ẹ bá rí ọ̀dọ́ tí ń wá mímọ́ kí ó kó lọ́dọ̀ afẹ́ wa Islam ó tún lọ́dọ̀ afẹ́ wa Abubakar oníyàn ó kó mbẹ́ ọ̀dọ̀ Dr. Abdulrasheed Tamadu kí ló ń wá kí ó ní tíra makama làfẹ́ wa Islam ń kọ́ mi kínní náà ni afẹ́ Dr. Abdulrasheed Tamadu ń kọ́ mi kínní náà ni afẹ́ wa oníyàn ń kọ́ mi ẹ̀rí tí ń wá mímọ́ kí báwọn ho kúl wá sọ báyìí fún wọn marhaban ó ṣe wọn máa rí ó ṣe wọn máa dáadáa ọlọ́run ó ṣe ọ bó ti fẹ́ kọ́di sọ́wọ́rọ́ lọ́wọ́ hayataka ọlọ́run ti yàwòrán rẹ̀ wa bi khutuwatika ẹsẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan tó ń gbé tó fi ń lọ ilé ẹni kọ̀ọ̀kan àwọn afá tó ń lọ ní ọlọ́run ti ṣe yakunu alimani ọ̀pọ̀lọpọ̀ wa dún mímọ́ ọ̀dà afá afáàní ẹlẹ́ẹ̀kejì tó máa fi nu ẹ̀mí rẹ̀ nígbà tí yẹn nú yẹn lórí. àjẹ́ pé ìlọ́dún ilé wọ́n mọ̀ kọ́ dáadáa lẹ̀. la ta'man min makrillah àìfọkànbalẹ̀ sọ́lọ́run ọmọ abẹ́ ni torí gbogbo nǹkan lára lọ́dọ̀ tiẹ̀ kí lọ́kàn ọlọ́run ìgbà ọlọ́run gbọ́dọ̀ ṣe tá ń sọ bá ń fún ọ ọmọ abẹ́ ni ọmọ abẹ́ bíbẹ̀ ni wakun ala husni niyya àmọ́ tó lè jáyé rí ọ́ dáa jù láyé ọmọ ìyá mi lọ́ọ́ láníyàn rí bọ́ọ̀ bá rí tiẹ̀ ní ọ́ dáa fọlá rẹ̀ bẹ́ lọ́wọ́ bọ́ọ̀ bá rí ni ó yẹ ìwọ náà dùnú sí bọ́ọ̀ bá rí yẹn lọ́run sóore fún tó gbé ga bó ti gbé òbá dó màgá yìí. bẹ́ẹ̀ ìbáàdí àní. ọwọ́ ayọ̀ ọba dúpẹ́ ọjọ́nù rí ó dùn sí. afẹ́ islam lọ́ọ́ láníyàn rí ìwọ tó ń gbé ètò asahabul janna láàárọ̀ yìí. la'anna khayran nas torí pé ẹni ó lóore jù nínú èèyàn láyé tó gbé èèyàn sàn ni man yanfa'u an-nas òun ni ti ń sàwọn èèyàn láǹfààní ẹwà àwọn àfa wa wọ́n ti sọ kálukú dé èèyàn wa sharru an-nas man yadurru an-nas èèyàn bójú nínú èèyàn láyé òun ni ti máa ń níyàn la máa ń ní ọmọ nìkejì rẹ la athalith ẹlẹ́kẹta tó máa fi bó ẹ̀mí rẹ̀ إذا ما أحببت نفسك في كل دعوة سدعتك إلى الأمر القبيح المحرم بابا تنتلي نفس الأمارة نبيوسي وسيلي ẹgbà ojú ẹ ṣe kínní ń padà bọ̀ wá pè ọ́ lọ bí tó wà tó hù tún ìkànkọ́ bù sí ọ lọ́wọ́ yọ padà pè ọ́ lọ bẹ̀ tó gbogbo tó bá ti pè ọ́ sí náà ló ń ṣe yọ wá padà pè ọ́ lọ bí wọ́n ti kànkọ́ bù sí ọ lọ́wọ́. ومن المحرم للإنسان إنه تجي كتيوتو فين يلاقي دم الإنسان هو نكو دجينيا لي الجينيا كتو أما يامي وقتل الإنسان أتكين يوقعينيا السفن وماله أما جولو كمتيني owó yín ni ìyẹn lọ́wọ́ pọ̀ nísìnyí property lẹ́lòmí ìjókòó lé ní fi ń jólówó nísìnyí dúkìá wọn lẹ́lòmí ìjókòó lé ní fi bóyá àwọn náà wọ́n ń bọ̀ ẹni ò ní wá ń rárẹ̀ àwọn ọmọ ẹni ò ní wá ń rárẹ̀ àwọn ẹbí ẹni ò ní wá ń rárẹ̀ bó ló ṣe wájú ọlọ́run sàárèsì nílẹ̀ ọ̀kan yìí sàárèsì nílẹ̀ ọ̀kan yìí bó ló ṣe ń bẹ̀ afẹ́ ìwà sílámù
wà irduhu má ba ọmọlúwàbí ọmọnìkejì rẹ jẹ́ má tọwọ́ bọnú ọmọlúwàbí ọmọnìkejì rẹ kó fà á ya má ṣe bẹ́ẹ̀ àní máa ba tiẹ̀ jẹ́ máa rẹ̀ ba orúkọ ẹ̀ jẹ́ gbogbo ohun tó ṣe lọ́gbọ̀n ọdún yẹn máa ba jẹ́ njọ́ kan ṣoṣo má ṣe bẹ́ẹ̀ wọ́n di bàṣẹ jẹ́nu sàárè nílò ọ̀kan yìí dákun bàbá ti da pákó de àdánwò dé o lè kú lójijì báwọn dákun ronúpìwàdà dákun fàjà adnafsa já ẹ̀mí rẹ lógun o arọ́bìà ẹlẹ́ẹ̀kẹrin tó máa fi nu ẹ̀mí rẹ ìzà dọ́ọ̀kàtì bíkàlẹ̀ hàl ìṣesí bá fún pínpín mọ́ o yìí rí bẹ́ẹ̀ ń gbà mí ìṣesí ó fún pínpín ọ̀fẹ́ náwó náírà òsì ní rí ọ ní ọmọ ìyá mi mọ́ torí ẹ̀ lọ́ọ́ hùwà kúwà kó de ibi máa wáyé ń gbà ibi wáyé ń jọ mi mọ́ torí ẹ̀ lọ́ọ́ hùwà kúwà ọmọ ẹ̀ lọ́ọ́ jẹ gbogbo ẹ̀kọ́ ńrọ̀ lẹ́yìn jíjẹ bẹ́ẹ̀ ni àfẹ́wà Islam àfáàní tí wọ́n sọ fún ọ ni pé fàlà ìtẹ́yì hàs min rahmatillah gbogbo bọ́lọ̀ bá ti ní nǹkan orí fún ọ. orí mọ̀já kàmú náà nu ọlọ́run. mọ̀já kàmú náà nu ọlọ́run. bí nàìjíríà ti rí iná àjá kàmú náà. àwa ti gbà pé yóò da. àwa gbà pé yóò da. à ń bẹ nínú ẹni tí sọ pé ìdẹ̀kùn ń bọ̀. ìdẹ̀kùn ń bọ̀ ó burú fáwọn kan ju tiwa yìí lọ nígbà kan. ẹ lọ bẹ̀ nísìn. ẹ lọ bẹ̀ nísìn. inú àwọn ìlú tó ti pa àwọn làwọn máa ọlọ́run ńlá wa náà ń jẹ lọ́wọ́ yìí. ṣàánú àwa náà ọlọ́run lórílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ṣàánú wa àwọn tó kólé alọ́wọ́ yìí dákun ìwọ́nu àwọn nu bó ti ṣe wọ́n ó yé ọ wá ṣàánú wa ọlọ́run tọ́ra mu eléyìí ò rí tiwa rò àmọ́ wọ ọlọ́run tó gbé wọn bẹ̀ à ń pè ọ́ ṣàánú ọlọ́run. báwa fi wọ́n gún ọṣẹ tí ó da fún wa. báwa fi wọ́n gún ọṣẹ tí ó da báwa fi wọ́n gún ọṣẹ tí ó da. pa wọ́n láró tó da. pa wọ́n láró tó da fún wa. kí wọ́n fi dáadáa ṣe fún wa ọlọ́run à ń bẹ̀ ọ́ yìí. wèrè ara wọn tí wọ́n fi ń sabúrò ló ń sábà kó kú. àìnílà akáyà ara wọn tí wọ́n fi ní nàìjíríà tó ọlọ́run bá wa sọ dáadáa. àwa náà jáwa lójó kó jẹ́. àìbẹ̀rù ọlọ́run tí ń bẹ lára wọn ọlọ́run dákun fi bẹ̀rù rẹ sí wọn lọ́kàn àìdáwọ̀ ọlọ́run mọ̀ tí ń bẹ lára wọn tí wọ́n fi ń ṣe tó wù wọ́n wọ̀nyí tí yàá fi ń jọmọ nàìjíríà tọmọ nàìjíríà fi ń dààmú tọmọ nàìjíríà fi ń láàlà ṣe tí bìtì náà fi bọ́ nàìjíríà fáwọn ọmọ pé kẹkẹ ṣe ọlọ́run bá gbẹdà mọ́. àwọn pẹ̀nsẹ̀ní ẹ̀tún náà máa kówèé wá wọ́n wá ń kówèé kì. pẹ̀nsẹ̀ní àwájú gèdè ìwé láìsí fẹ́ńdọ̀ láìsí fẹ́ńdọ̀. gbogbo kìíní ilẹ̀ sì ní lọ́dọ̀. ẹ sì ní lọ́dọ̀ ẹni lọ́dọ̀ ẹbẹ̀rù ọlọ́run. ẹ jẹ́ kálukú ọgbà tí ó dùnmọ̀ tí ó débi iṣẹ́ òun tí ò ní fẹ́ kú òun bẹ́ẹ̀. tí ó débẹ̀ tí àfa kíni tó ń wá kì. n bẹ yẹn kó lọ́wọ́ ẹ̀ pé mo ti gbowó oṣù tọ́wọ́ ayé aṣọ rẹ̀ sì tí wọ́n ní iye báyìí tọ́wọ́ ní. ó ti kó àwọn àwọn ní kọ̀ọ̀rán tẹ́fẹ́ rà yìí ní gbogbo oṣù téèyàn gbà wọ́n wá ní kọ̀ọ̀rán àpò rẹ̀ sí. alẹ́ nìkan fẹ́ ra kébẹ́ tá a wá wọ ọ̀la ó ní kébé jìnnà nìyẹn mú wa. wọ́n ní kí ló dé ó ní àwọn kọ̀ òun ti wò ó wò ni. àwọn tí wọ́n rúlu wa wọ́n wá ń fi tírélà kó rẹ̀ sí wọlé wọ́n wá ń fi tírélà kó ẹ̀wà wọlé wọ́n wá ń fi tírélà kó ẹran wọlé. àdéhùn lómi tó ń bàjẹ́ omi tó ń bàjẹ́ nu tí wọ́n kó náà. ibi tí nàìjíríà wà nira dé níjọ́ wọn àná tábà ni wọ́n gbé bọ́ sórí ìta o ẹ̀rí èrí ẹran ẹsẹ̀ ẹran afẹ́rẹ́ islam kò sí wọn mọ́. àwọn tí ń gbé bọ́ọ̀kì náà òsì ti bá àwọn náà. òsì bá àwọn náà tẹ́mọ̀ kí wọ́n á ní ọ̀yá ẹ̀hó ẹ̀kọ́ ọgọ́rùn-ún ẹ̀tọ́ sínú wẹ́ẹ̀ wá depo pa sí kó mú epo pa èyàn lè débẹ̀. tọ́mọdé kí wọ́n kí tàbá tí àdá tí wọ́n mọ̀ jẹun lọ́jọ́. tí wọ́n mọ̀ jẹun lọ́jọ́ wọn kò sí mọ́ nísìn bẹ́ẹ̀ yẹn gbé ẹsẹ̀ tòlótò ló kàtà nísìn ó kó ni wọ́n lọ ta sí. lọ́ọ́ gbé síbẹ̀. ebe ẹlẹ́ ń gbẹ́ bọ̀ lọ́ọ́ gbé bẹ́ẹ̀. afẹ́wà islam aṣọ ọ̀pá mẹ́fà funfun lọ́ọ́ gbé. torí àwọn tí ó bá béèrè a ti wà lójú ọ̀rọ̀ báyìí ẹni tí ó bá pè wá wọlé. ẹni ó bá gbọ́ gbogbo ẹ̀rí o. ẹni ó bá gbọ́ ètò wa yìí. ó sì yín rédíò rẹ lẹ̀. ó sì yín lẹ̀. ó fi sálámà wọlé. kì í ṣe ẹ̀ló